check now, Bimbo, yeah, right. Yeah. Okay. Thank you. Orúkọ mi ni Said Bayonle, òṣèré tíátà ni mí, olùkọ́tọ̀ ni mí àti alákòóso eré ni mí. Èní jẹ́ ọjọ́ ìwúrí fún ẹni tó bá níwà gidi. Alesh Sani jẹ́ èèyàn tí ó ní ìwà tó dáa, ó dẹ̀ ní respect. He tries his best to be a good person, and so èèyàn bẹ́ẹ̀ tó bá pè wá ó dìdọ̀ kí á jẹ́. That's why I'm here today. Alesh, I wish you long and prosperity. Gbogbo ń tẹ́gbẹ́ bá ń ṣe kò náà bá wọn ṣe pẹ̀lú ọ̀run. Kò wá ní kúkú òjijì. 3 tó ń lò náà tó jẹ́ connectivity as achievement ọlọ́run á fi gbogbo ẹ̀ lé lọ́wọ́. Lọ́la iná máa ń ru ìdáradà ṣe é and yẹ kúlọ́láwù fún fire. Thank you.